òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà. Àjíǹrere Ezekiel Dáre Ọláolúwa ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Baba Lakordion ti ìjọ CAC City of Praise opposite Ogunṣuà Grammar School Mọ̀dákẹ́kẹ́, ẹni tí Ọlọ́run pè fún iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn, ìwàásù ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ń tọ́ka sí ìyà ìnípẹ̀kun, fún ìsọjí ìta gbangba tàbí nínú ilé ìjọsìn wa, fún àdúrà ìṣòro tó lè pa ìjọba òkùnkùn lẹ́nu mọ́, láti lórúkọ Jésù fún ìwòsàn àti ìtúsílẹ̀, láti bọ́ lọ́wọ́ ìgbèkùn Sátánì pẹ̀lú ìtumọ̀ àlá nípasẹ̀ ẹ̀mí mímọ́. Evangelist Ezekiel Dáre Ọláolúwa, Olúwa tún fún un ní ẹ̀bùn orin tó ń sọ nípa ìjọba ọ̀run, ìwòsàn fún àwọn ọkàn tó gbọgbẹ́ àti ìtúsílẹ̀ àwọn òǹdè. Àjíǹrere Ezekiel Dáre Ọláolúwa, Baba Lakordion. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032228693 tàbí 08071699466. Òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì jẹ́ fún ìtẹ́wọ́gbà. Orúkọ Jésù, Ọlọ́run a tún gbé ọ̀gá lẹ́ẹ̀kan sí. Olúwa gbọpẹ́ wa, gba ìyìn wa, ẹ tún fún wa lórí ọ̀fẹ́ láti ti lè wà níwájú yín láti bá ènìyàn gbogbo sọ̀rọ̀. Ògo ni forúkọ yín, gbẹ̀yìn ọmọ Ọlọ́run pátá yóò dára fún yín, a ó sì jọ dé ìjọba Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo ń tẹ̀síwájú bó tiẹ̀ jẹ́ pé a ó fi ẹnu kókó ọ̀rọ̀ tí a ń sọ yìí lórí ẹ̀mí mímọ́ àti iṣẹ́ rẹ̀, a ó fi ẹnu rẹ̀ jóná ní apá kẹrin tí a wà yìí, àti ṣe apá kìíní àti apá kejì àti apá kẹta. Ẹ̀yin tí ẹ ní oore ọ̀fẹ́ àti ti gbọ́ apá kẹrin yìí, ẹ̀ ń fẹ́ ká farabalẹ̀, ṣeéṣe kó jẹ́ pé bí ni a ó ti fi àdàgbára rọ̀ tí a ó tún tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ míì ní agbára Ọlọ́run. Ẹ̀mí mímọ́ àti agbára àti àwọn ẹ̀bùn rẹ̀ bí ó ṣe pàtàkì fún Kristẹni tó, mo ti sọ fún wa ìwúlò rẹ̀ nínú ìjọ, ìwúlò rẹ̀ nínú ìdílé àti nínú ayé àwọn òbí tó bá fààyè gbà ẹ̀rí. Ṣùgbọ́n lónìí mo fẹ́ pe àkíyèsí wa sí ipa méjì kéékèèké kan kí n tó parí ẹ̀. Ipa àkọ́kọ́, àwọn ìwà tí yóò mú, àwọn ìwà tó lè mú inú Ọlọ́run dùn, tí yóò mú inú Ọlọ́run dùn ẹ̀rí, tó máa ń mú kí ẹ̀mí mímọ́ gbilẹ̀ gan nínú ènìyàn ẹ̀rí. Àwọn ìwà tó máa ń mú inú Ọlọ́run dùn sí ènìyàn, tí ẹ̀mí mímọ́ á máa gbilẹ̀ nínú ayé ènìyàn. Mo fẹ́ pe àkíyèsí yín sí ipa bíi 5 sí 6 sí 7 àwọn kan tẹ̀lé bẹ́ẹ̀ ni. Mo fẹ́ kí ẹ mọ̀ pé ẹ̀mí mímọ́ jẹ́ olùtùnú tó ní sùúrù. Bẹ́ẹ̀ ni, ó ní sùúrù púpọ̀, kì í tètè bínú, ṣùgbọ́n tí ó bá ti bínú tán, tó bínú fi ayé ènìyàn sílẹ̀, ayé irú ẹni bẹ́ẹ̀ yóò di rádaràda. Bẹ́ẹ̀ ni, kì í tètè bínú o ẹ̀rí, ṣùgbọ́n ó máa ń ní sùúrù ẹ̀rí. Ṣùgbọ́n tó bá ti lè fi ayé rẹ̀ sílẹ̀, tó bá fi ìjọ sílẹ̀, ìjọ ó di rádaràda. Tó bá fi ayé ènìyàn sílẹ̀, ayé ènìyàn yóò rí rádaràda. Tó bá ti fi ìlú sílẹ̀, ìlú yóò di rádaràda. Tó bá fi orílẹ̀-èdè sílẹ̀, orílẹ̀-èdè yóò di rádaràda. Ẹ kíyèsí orílẹ̀-èdè wa lónìí, nígbà tí ẹ gbé ẹ̀mí Ọlọ́run pàtì, ẹ wo ohun tí orílẹ̀-èdè jẹ́ lónìí, ẹ wo bí orílẹ̀-èdè ṣe bàjẹ́, ẹ wo bí ìwà ipá ṣe pọ̀, ẹ wo bí ìwà ìpànìyàn ṣe pọ̀, ẹ wo bí ìmọ̀tara ẹni nìkan ṣe gbilẹ̀ ẹ̀rí. Nígbà tí ẹ̀mí Ọlọ́run fi wá sílẹ̀, kò rí báyìí látijọ́ ẹ̀rí. Tó bá ti fi ayé ènìyàn sílẹ̀, yóò di rádaràda. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ kẹ́ kíyèsí, mo fẹ́ kẹ́ àkíyèsí yín sí eléyìí. Ẹ kíyèsí Júdásì ẹ̀rí, nígbà tó fi sílẹ̀, ìgbé ayé rẹ̀ di rádaràda ẹ̀rí. Ẹ kíyèsí Sọ́ọ̀lù, nígbà tí ẹ̀mí Ọlọ́run fi sílẹ̀, ó padà sílé òrìṣà. Ẹ kíyèsí Sámsónì ẹ̀rí, ayé rẹ̀ padà bá, nígbà tí ẹ̀mí Ọlọ́run fi sílẹ̀ ẹ̀rí, ó padà sílé òrìṣà, ó wá di rádaràda, yọ ojú rẹ̀ méjèèjì. Káyé rẹ̀ má bàa bàjẹ́ ìwọ náà olùgbọ́ mi, tí ẹ̀mí Ọlọ́run bá ti wà nínú rẹ̀, ọjẹ́ ṣe mọ́ níwọ̀n, kò ṣọ́ra ẹ̀rí. Má jẹ́ kí èṣù gbà á lọ́wọ́ rẹ̀. Nítorí náà, ìwọ ènìyàn Ọlọ́run, ṣé ò ń fẹ́ kí ẹ̀mí máa bá ọ gbé ní ìgbà gbogbo, kí ó sì máa gbilẹ̀ nínú rẹ̀? Tẹ̀lé gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ̀rí. Number 1, àdúrà ìgbà gbogbo tọ̀sán tòru, bí mo ti sọ fún wa ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀rí. Ó kún fún àdúrà ní gbogbo ìgbà ní oúnjẹ ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ipa kejì ni ọ̀rọ̀ Ọlọ́run
nígbà gbogbo kó máa ka bíbélì ó kéré tán máa ka ojú awẹ́ 4-5 lójoojúmọ́ kó lè máa gbilẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni ipa kẹta ní ààwẹ̀ gbígbà ó ṣe pàtàkì o. bẹ́ẹ̀ ni ààwẹ̀ kì í pa ní o. lè gba dago 12, lè gba dago 3, lè gba dago 6, lè gba dago 9 alẹ́, o lè gba 3 lónìí, o lè gba 3 láàrin oṣù kan, o lè gba 7 láàrin oṣù kan, o lè gba 14 láàrin oṣù kan, kì í pa ní. bẹ́ẹ̀ ni tí o bá wá rí i pé agbára rẹ ò gbé ààwẹ̀ mọ́, wàá wá padà sínú ìṣọ́ òru ẹ̀rí. o máa jí ní bí aago 12, o máa lo bí wákàtí 3, o dúró, o gbé ọwọ́ rẹ sókè, nígbà míì kò bọ́ ẹ̀wù rẹ sílẹ̀ láti gbàdúrà kí ẹ̀mí Ọlọ́run àti agbára kó lè gbilẹ̀ nínú ayé rẹ ẹ̀rí. ipa kẹrin ìgbé ayé ìwà mímọ́, ìkórìíra ẹ̀ṣẹ̀ àti ìwà èérí ẹ̀rí a máa mú kí ẹ̀mí mímọ́ tóbi nínú ayé ènìyàn ẹ̀rí. ipa kẹrin ìfẹ́ àìṣẹ̀tàn sí ọmọ ẹnìkejì, ìwà ìrẹ̀lẹ̀, bẹ́ẹ̀ ni ìwà pẹ̀lẹ́ níwájú gbogbo ènìyàn, ìtẹríba. ẹ̀mí mímọ́ ni ẹ̀rí. nínú ìtẹríba àti nínú ìwà ìrẹ̀lẹ̀ ni agbára wà, ni ẹ̀mí mímọ́ sì wà. ní ó fi mọ̀ ọ́ pé ẹ̀mí Ọlọ́run wà nínú rẹ. má gbàgbé o àwọn tí mò ń pè fún wa yìí o, kó kọ́ sínú ọkàn rẹ kó dẹ̀ bẹ̀ sí máa wù ní ìwà ẹ̀rí. ipa kẹfà ó ní láti díjú sí ohun ayé asán ẹ̀rí. kó díjú sí ohun ayé tó jẹ́ ohun ayé, àwọn nǹkan tí èṣù fi ń tàn ènìyàn, ó díjú sí ohun asán ayé àti ẹ̀tàn èṣù ẹ̀rí. ipa kẹfà nìyẹn. ipa keje ni pé kíkó ahọ́n ní ìjánu ẹ̀rí. kíkó ahọ́n ní ìjánu, kí bó ti pa àṣírí rẹ mọ́ kó kó ahọ́n rẹ ní ìjánu. sísọ ọ̀rọ̀ ní ṣókí, má dúró lórí ọ̀rọ̀ púpọ̀, bẹ́ẹ̀ gbé nínú ọ̀rọ̀ púpọ̀ a ò lè má ṣàìṣe mistake ẹ̀rí. ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ kíyèsí pé tí a bá bu epo petrol sí iná yóò máa gbilẹ̀ ni, a máa tóbi sí ni. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ bá mú àwọn ìwà wọ̀nyí lò, bẹ́ẹ̀ ni iná àti agbára Ọlọ́run yóò mọ̀ sí máa gbilẹ̀ nínú ayé yín, yóò sì dára fún yín. ipa tó gbẹ̀yìn, ìwà tí ó lè mú kí ẹ̀mí mọ́, ìwà tí ènìyàn lè hù tí ẹ̀mí mọ́ fi fìyàn sílẹ̀, tí ẹ̀mí mímọ́ fi ọ́ sílẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ni mo fẹ́ tún pe àkíyèsí wa níbí. ìwọ ènìyàn Ọlọ́run jọ̀wọ́ sá fún gbogbo àwọn ìwà rádaràda wọn yìí, torí ẹ̀mí Ọlọ́run yóò fi ọ́ sílẹ̀ tá a bá ti rí ìkan nínú rẹ̀. sórí ìfẹ́ owó ara àtakò àti ìkórìíra fún ẹ̀mí mọ́ ni. tó bá ti nífẹ̀ẹ́ owó, ẹ̀mí Ọlọ́run ò lè gbénú rẹ̀, torí ó sì wà wò, ó fi ọ̀nà sílẹ̀, ó sì máa lọ sínú igbó. ìfẹ́ owó sá fún. bẹ́ẹ̀ ni ìfẹ́ owó sá fún. àwọn ìránṣẹ́ Ọlọ́run pọ̀ lónìí tó jẹ́ pé tí wọ́n ń lé lónìí nìyẹn. ìfẹ́ owó sá fún. ipa kejì ni ìfẹ́kúfẹ́, ìfẹ́ obìnrin ẹ̀rí, àgbèrè àti panṣágà. àwọn tó bá ń ṣerú nǹkan wọ̀nyí, ẹ̀mí Ọlọ́run kì í pẹ́ fi wọ́n sílẹ̀, wọ́n máa ń di rádaràda ni, ayé wọn máa ń bàjẹ́. tó sì jẹ́ pé a rí nínú ènìyàn nínú ayé lónìí tí wọ́n gbilẹ̀ nínú ìjọ, bí alàgbà, bí àwọn tí a kíyèsí, bí àwọn ohun èlò nínú ilé Olúwa, bí ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ti ṣubú sínú àwọn ìwà wọ̀nyí, ẹ̀mí Ọlọ́run dẹ̀ ti fi wọ́n sílẹ̀. kíyèsára, má jẹ́ kí èṣù fi panṣágà, àgbèrè ó fi gbé ọ ṣubú. ipa kẹta ní ìgbéraga ẹ̀rí ló kó bá fásitì, bẹ́ẹ̀ ni ó sì kó bá ọba Hẹ́rọ́dù. kíyèsára, má jẹ́ kí ẹ̀mí ìgbéraga wọnú rẹ, kí ayé rẹ má bàa bàjẹ́. ẹ̀mí mímọ́ máa ń fi ayé ẹni tó bá ní ìgbéraga, ó máa ń fi sílẹ̀ lọ ni ẹ̀rí. ipa kẹrin ní àṣehàn ẹ̀rí, àfìmí ní àṣehàn ẹ̀rí. ìyẹ́ ò sí nínú ẹ̀bùn ẹ̀mí, a máa mú kí ẹ̀mí mọ́ Ọlọ́run kó reduce nínú ayé ènìyàn, kó wálẹ̀ pátápátá. ipa ìkarùn-ún ìyapa tàbí àdáṣe, ọgbọ́n àgbọ́njù ẹ̀rí. àwọn ìwà tí ó lè kó bọ́ rèé o. ìyapa ẹ̀rí, ìyapa bẹ́ẹ̀ ni, tàbí àdáṣe, ọgbọ́n àgbọ́njù ẹ̀rí. sẹ́ni kó fẹ́ jọ àṣehàn iná ẹ̀rí, ọgbọ́n àgbọ́njù ẹ̀rí. ká sọ pé èmi nìkan iná ni, kì í ṣe ẹ̀mí mímọ́. ẹ̀mí mímọ́ máa ń darí ènìyàn sí kì ò ní jẹ́ kí o gbé ara rẹ ga tàbí gbé ara rẹ kalẹ̀ bí ẹni tó máa ṣe, wàá kó gbogbo ìṣàkóso lé ìtọ́ni ẹ̀mí mọ́ lọ́wọ́. ipa kẹfà ni oúnjẹ àjẹjù ẹ̀rí. tó bá ti lè jẹun jù, bẹ́ẹ̀ ni ẹ̀mí ó ṣe fi ọ́ lẹ̀, bẹ́ẹ̀ ni ayé rẹ̀ ó sì máa bàjẹ́ ẹ̀rí. oúnjẹ níwọ̀ntúnwọ̀nsì ni ẹ̀mí mímọ́ fẹ́, kò dẹ̀ fẹ́ oúnjẹ àjèjì tàbí oúnjẹ tó bá mọ̀ nípa rẹ̀, káyé rẹ̀ má bàa bàjẹ́, ká má bàa ta ọ́ lọ́fà. ipa keje ni lílo ọgbọ́n orí
dípò ọgbọ́n Ọlọ́run ẹ̀rí ó kàn máa ṣe nǹkan nínú ìkùkù ṣe ó kàn máa lo àdí àkọ́kọ́ mọ́ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run alágbárí lélẹ́yìí kàn ẹ sọ pé báyìí lolúwa wí nígbà tó Ọlọ́run ò sọ̀rọ̀ lílo agbárí káàkàn tiẹ̀ fún yín pé bí ó ṣe ríre bó ṣe yẹ kó ríre nígbà tí Ọlọ́run tí ẹ̀mí mímọ́ ò darí rẹ ó lè kó bá ọ ẹ̀mí mímọ́ lè fi ọ sílẹ̀ gbígbà ẹ̀mí ìbẹ̀rù tàbí ojo láàyè nígbà tí ìdánwò tàbí ìṣòro wàhálà ẹ̀rí tí a pè ní ìhàlẹ̀ ìṣù tàbí ìdánwò ẹ̀rí nígbà tó bá yọjú gbígbà ẹ̀mí ìbẹ̀rù tàbí ojo láàyè a jẹ́ pé ẹ̀mí Ọlọ́run inú rẹ ò tí ì gbilẹ̀ ni so tó bá ti Bíbélì wípé nínú ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 35 ó ní ẹ má ṣe gbé ìgboyà yín sọnù èyí tó ní èrè ńlá tí ẹ̀mí Ọlọ́run bá ti wà nínú rẹ yóò mú kí ìgboyà rẹ ó le sí i tó bá ti gba ẹ̀mí ẹ̀rù láàyè kò sí ogun tó lè borí rẹ láyé dúró nínú ìfẹ́ rẹ̀ ipa ìkẹsàn-án ṣíṣe àìgbọràn sí òfin rẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ti ṣe àìgbọràn sí ohun tí Bíbélì sọ sí òfin sí ohun tó fẹ́ ó ṣeé ṣe kẹ́mi Ọlọ́run fi ọ́ sílẹ̀ ẹ̀rí bíi ti Sọ́ọ̀lù ẹ̀rí bíi ti Sọ́ọ̀lù bíi ti Sámúsónì bíi ti Júdásì ẹ̀rí mò ń gbàdúrà fún yín lórúkọ Olúwa ẹ ó dìdí dára sí i ẹnikẹ́ni tí ó bá gbé ìgbé ayé rádaràda báyìí ẹ̀mí Ọlọ́run yóò fi sílẹ̀ tí kò bá tètè ronú pìwàdà ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 30 kí ẹ lọ kà á torí náà gbogbo ẹ̀ tẹ́ nílò ẹ̀mí mímọ́ sì wà Ọlọ́run sì wà ẹ̀mí Ọlọ́run ló ń darí ayé lọ́wọ́ àwọn ìgbésẹ̀ tẹ́ ó gbé òun lẹ ti gbọ́ láti ọ̀sẹ̀ àkọ́kọ́ ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ kẹrin ibi tí a parí rẹ̀ sí yìí tó bá tẹ̀lé gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí ẹ kò bá sọ pé ọmọdé ló ń sọ̀rọ̀ tí kò bá sì jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ tí ó bá jẹ́ pé ó bá dàpọ̀ mọ́ ẹ̀mí nínú yín yóò ṣèṣe rere ẹ̀yin náà gé ní ọgbọ́n kan tàbí méjì nínú rẹ̀ mò ń gbàdúrà fún yín lórúkọ Jésù yóò dára fún wa o ẹ̀yin bàbá àbánú Olúwa àtẹ̀yin ọmọ Ọlọ́run tòótọ́ fẹ́ kẹ́ máa gbàdúrà fún wa káwa náà lè máa tẹ̀síwájú àdúrà yín la fẹ́ kẹ́ sì máa béèrè fún ọgbọ́n kí a má padà sẹ́yìn ká má sì dìdàkudà bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀ yóò sì dára fún yín tí ẹ bá ní ìmọ̀ràn kan lórí pé o lálàkàlà tàbí orí àwọn àmì tí ó tẹ́ ọ lọ́rùn tàbí lórí pé bóyá o ní ẹni tó ní ìṣòro ọkọ ọ̀run ẹ̀rí tí ọkọ ọ̀run tàbí aya ọ̀run dà láàmú tàbí ẹni tí ayé gbógun tì ẹ̀rí síbẹ̀ agbára Ọlọ́run sì ń ṣiṣẹ́ ìwọ náà lè wá o lè pe àwọn nọ́mbà wọ̀nyí tàbí kó darapọ̀ mọ́ àwọn prógrámù wa tí a ń ṣe ẹ̀rí 00 32 22 86 93 tàbí 080 34 13 66 90 gbogbo ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù la máa ń ṣe ìṣọ́òru tó lágbára òun náà lè darapọ̀ mọ́ wa fún ìtúsílẹ̀ àti ìwòsàn àti ìmúláradá olùlé ìjọ wa wà ní opposite Ògúnṣá Grammar School ìlú Mọdákẹ́kẹ́ Ọ̀ṣun State Nàìjíríà orúkọ mi ni Ajínrere Ezekiel Dáre Ọláolúwa tí gbogbo ènìyàn pọ̀ sí bàbá Alákọ̀díọ̀n ìjẹ́ mo gbàdúrà fún gbogbo ìdílé ayé ẹ ó ṣe rere ẹ ó di ńlá ẹ ó di alágbára ẹ̀mí Ọlọ́run kò ní fi yín sílẹ̀ ẹ ó dé ìjọba Ọlọ́run ọkàn yín yóò balẹ̀ ẹ ò ní padà sẹ́yìn ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa àmín ẹ ṣé. tọ́ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà Ajínrere Ezekiel Dáre Ọláolúwa ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí baba Lacordion ti ìjọ CAC City of Praise opposite Ogunṣua Grammar School Mọdákẹ́kẹ́ ẹni tí Ọlọ́run pè fún iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn ìwàásù ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ń tọ́ka sí ìyà ìnípẹ̀kun fún ìsọjí ìta gbangba tàbí nínú ilé ìjọsìn wa fún àdúrà ìṣòro tó lè pa ìjọba òkùnkùn lẹ́nu mọ́ láti lórúkọ Jésù fún ìwòsàn àti ìtúsílẹ̀ láti bọ́ lọ́wọ́ ìgbèkùn Sátánì pẹ̀lú ìtumọ̀ àlá nípasẹ̀ ẹ̀mí mímọ́ evangelist Ezekiel Dáre Ọláolúwa Olúwa tún fún un ní ẹ̀bùn orin tó ń sọ nípa ìjọba ọ̀run ìwòsàn fún àwọn ọkàn tó gbọgbẹ́ àti ìtúsílẹ̀ àwọn òǹdè Ajínrere Ezekiel Dáre Ọláolúwa bàbá Alákọ̀díọ̀n ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032228693 tàbí 08071699466 òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì jẹ́ fún ìtẹ́wọ́gbà.